السلام عليكم ورحمة الله وبركاته. نسينا في ودادك كل غال يا زغلول، نسينا في ودادك كل غال، وأنت اليوم أغلى ما لدينا، وأنت اليوم أغلى ما لدينا. nítorí àsìkò mo kí gbogbo àwọn àlùfáà wa níkàlẹ̀, gbogbo àwọn tí wọ́n jẹ́ àlejò wa mo kí n tètè lọ́bi tí wọ́n rán mi. Nínú ọgbà yìí náà láti kọ́ wípé kinní kan ń bẹ tí wọ́n ń pè ní istirdadu almaashi tàbí ká pè ní istirdadu watakord. Òun ni pension refund tàbí jẹ́ pension fund jàre. Pension scheme. Mo tó wà pé àwọn alustaz al-kursi wọ́n wà lórí ìjókòó nbí. Kọ́ sọ̀ǹtọ́ ọmọ kọ́là. Naam. Alákọ̀ọ́kọ́ ọlọ́run kó wọlé tí wọ́n fẹ́ ṣe yìí. Gbogbo tí wọ́n ti ń ṣe kì í ṣe pé wọ́n ṣẹ̀ fẹ́ ṣe. Wọ́n ti ń ṣe bọ̀ kọ́lọ́n bá aṣàlékún kí àlùfáà wa àgbà. Àmín. Ṣàmì dáadáa. Allahumma àmín. Alákọ̀ọ́kọ́ lọ́dún yìí wọ́n ti ṣe tọdún kan kọjá. Èyí tó ṣe wípé gbogbo àwọn àlùfáà tí ò sírú ẹ̀ rí ní gbogbo ilé kéwú, gbogbo àfùwáwù ọ̀rọ̀ gbogbo fámùkọ́, gbogbo àfùwáwù la fi kọ́ọ̀là rẹ̀. Kò sí ilé kéwú kankan tó ṣerú tí a fẹ́ ṣe yìí tá a ti ń ṣe yìí. Yíyún ni pé àwọn almudarrisun tí wọ́n ti ṣiṣẹ́ nínú ọgbà Daaru Da'wa wal Irshad láwọn tí wọ́n sọ wá dàgbò ń tà dà yìí. Àwọn kan bẹ Ọlọ́run ti ní laqad ghabat shamsuhum min al-maghibi, òòrùn wọn ti wọ̀kùn. Ìbára Sheikh Zuglool ni nínú tírà Zaharu Ruba fi akhbari baladi Yorùbá. Òun ni wípé òòrùn wọn ó ti wọ̀kùn, yíyún ni pé wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí wọ́n gbé ètò yìí dání, àwọn kọ́mítì, wọ́n ní pẹ̀lú ògùn Ọlọ́run àwọn ìyàwó wọn ó ní ohun tí wọ́n mọ̀ fún wọn gẹ́gẹ́ bí pension wọn. Bá ń gbọ́dọ̀ tóbi ni. Allahu akbar. Ẹlẹ́ẹ̀kejì, àwọn àlùfáà tó ṣe pé wọ́n ti ṣiṣẹ́ nínú ọgbà yìí, wọ́n ṣiṣẹ́ tí gbogbo ẹ̀ ìjọ tó dùn ìjọ tó ṣe bákan gbogbo ẹ̀ bí wọ́n ti dààmú tó yẹn náà pẹ̀lú ìgbìyànjú tí bàbá wa Sheikh Zuglool tí wọ́n ń ṣe fún wọn látàpọ̀ ara wọn. Nítorí àrínà ọmọ kéwòn mi ti sanwó lè kéwò. Ẹ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ jáwọ́ náà lọ́kàn pọ̀ sanwó lè kéwò rí. Mọ̀lánà Sheikh Mustapha Zuglool sùnú sí wọ́n sọ ńjọ́ kan. Ìjọ tá à ń gba Kashfu Darajat lọ́dún tiwa ni mọ́dún tiẹ̀ nígbà tá a wà láti 86. Bàbá ń sọ ní ọwọ́ bẹ̀rẹ̀ ìdádì wa. Wọ́n ní èmi Mustapha ọmọ kan ò ní wálé kéwò kọ́ ní ìdíwọ́ ni òfin wá. Kan wá sọ yìí pé nítorí pé owó lè kéwò ni òfin wá. Ìyún ní pé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ kò ṣe kí ni kò san owó lè kéwò. Àìwá san owó lè kéwò yẹn bàbá ló mówó látàkùn wọn ni wọ́n san. Bí wọ́n ti wá ń san yìí àwọn kọ́mítì yìí wọ́n tún wá sọ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n tún ti lọ àwọn náà mọ̀ gba pension ní tiwọn. Wọ́n ń gbà àbí wọn ò tí ì gbà wọ́n ti gbà Mọ̀lánà yà gbé ayé. Ẹlẹ́ẹ̀kẹta òun náà tún ní àwọn àlùfáà tó ṣe wípé wọ́n ti kú òǹlé kéwú àmọ́ wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. Bí owó oṣù ṣe ń lọ bẹ́ẹ̀ náà tún ní kíní lọ owó ti eléyìí náà àwọn náà tún ń gba owó ìyẹn àwọn àlùfáà tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. Àmọ́ bó ti wá rí yẹn ó ṣẹ̀ wá kan títí abala míì tó ṣẹ̀ wọ́. Èyí tó ṣẹ̀ wọ́ òun ni inú tá a kọ́ ní ọgbà yìí òun náà ni àtẹ̀mínú sẹ̀hẹ́yò. Òun ni ètò títí ìlera àìlera pé bí àwọn àfáà wa tí wọ́n ti kó òun ọgbà yìí àbá tó wà ní ọgbà yìí tá ìlera kan bá ṣẹlẹ̀ àwọn àjọ kan ti wà tí wọ́n ń ṣe ètò yẹn. Ṣùgbọ́n àwọn àjọ tí wọ́n ń ṣe tí a mọ̀ sí Zuglool Pension Fund Committee látòrí bàbá wa Professor Muhammad Adari láti Malaysia, Sheikh Abdul Wahab Qasim láti Nadwa UK, Ustaz wa Ajikanle, Ustaz wa Ismail Nadwa UK, àwọn Nadwa UK nìyẹn o, Ustaz Abdul Hamid Al-Waziri gbogbo àwọn Nadwa tó wà ní UK nìyẹn, Ustaz wa Zikirullah, Ustaz wa Abdul Majid, Ustaz wa Muntako Zuglool kábíyèsí Ọlọ́run. Bákan náà àti Barrister Idris Alao àwọn tí wọ́n jẹ́ kọ́mítì nìyẹn. Ṣùgbọ́n gbogbo eléyìí wọ́n mọ̀ wílédè Gẹ̀ẹ́sì ń bá kó òǹbì Ọlọ́run kó wọlá gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe yìí gbogbo ẹ̀ náà kọ́. Àwọn Nadwa UK
àwọn náà sọ pé àwọn fẹ́ dá sí i. wọ́n láwọn fẹ́ gbé ìpín nínú pension scheme yẹn certain percentage. ọní tí wàá papọ̀ Zuglool international pẹ̀lú nedua UK. gbogbo àtàwọn ṣàdúrà. kádùá yìí náà ló máa bá gbogbo àwọn bàbá wa tó wà ní UK náà. àwọn náà lọ́tún wá gbé ìgbésẹ̀ pé health scheme kó wọnú ẹ̀ kó má jẹ́ pension nìkan ó jẹ́ nǹkan méjì. gbogbo àwọn afáà tí wọ́n ń ṣiṣẹ́ tó ti fẹ̀yìntì nínú ọgbà wa àtàwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn ní lágbára Ọlọ́run látòṣù tó ń bọ̀ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú pé a fẹ́ lọ sí ilé ìwòsàn ni a fẹ́ rògùn ni àwọn ọmọ gbé láti sìn lọ. Allahu akbar jazahumullahu khairan. àwọn kọmitì yẹn àwọn náà làwọn ọmọ bàbá Professor Muhammad Yusuf ní Malaysia àwọn ní chairman kọmitì yẹn ẹni tó jẹ́ olórí ní UK Sheikh Abdulwahab Muhammad Qasim àwọn ní gbákejì chairman àtàwọn mẹ́fà tí wọ́n kà nínú kọmitì yẹn gbogbo ọ̀rọ̀ pension tàbá ní bùkátà sípa fẹ́ béèrè lọ́wọ́ ẹnìkankan àwọn tá a ti gbọ́ tó ti dárúkọ ẹ̀ láàmú béèrè lọ́wọ́ wọn àwọn tó wà ń kápá ẹ̀ nìyẹn àwọn tó sì mójútó nìyẹn kọ́nà bá a san ọ́ lẹ́sàn-án rí. kí n parí ètò tèmi àlàyé yẹn wọ́n fi hàn pé tí wọ́n bá ti gba gbohùngbohùn èmo ń ṣe program lọ́wọ́ mo gbọ́dọ̀ parí ẹ̀ sódà tó kó dé pé wọ́n gba gbohùngbohùn lọ́wọ́ rẹ̀ torí di eléyìí gbogbo tí wọ́n ti wí yẹn kọ́mítì méjì náà ni ẹni tó kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Zuglool international ni wọ́n ń bá bọ̀ kó torí pé táwọn ti UK ó kun kọ́lọ́n wọn láti ṣe ànábì Muhammad kọ́lọ́n bá dójú wọn subhana rabbika. wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ní báyìí à ń lọ sọ́dọ̀ àwọn bàbá wa ìmáàmù àgbà nílùú Ọ̀fà